àwa tá a jẹ́ ọmọ wọn ẹ jẹ́ ń lò bẹ́ẹ̀ agbọ́pọ́n ní bàbá wa kan sọ pé òun bàbá wa Bánjí Akíntóyè ló yẹ kó wà ní ìgbà kẹta ẹ̀yin dáàdi wájú ọ̀la fẹ́ ṣe lè dáa ẹ jẹ́ ká fọ̀rọ̀ olórí yẹn jẹ́ àfilẹ̀ tá a bá gba kíní ẹ̀yin bàbá ìkọlẹ̀ máa wà wájú àwọn ọmọ yín náà ẹ máa tì wá wájú pé ẹ máa lọ ẹ ṣe báyìí a máa láwọn tó máa wà ní in charge of port in charge of security tó important jù láyé ìyẹn ní number 1 tó ṣe fẹ́ gbọ́ tẹ bá gba Yorùbá nation tán àwọn people yóò ní padà lẹ́yìn wa o kódà tó bá work successfully èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ lọ kọ déètì ìdílé ní 21 tá bá gba Yorùbá nation tán àwọn North Fúlàní àǹkó yẹn tó ṣe wà nù àwọn ní padà lẹ́yìn wa o so security ibẹ̀ gangan ẹ farò wa ẹ fa àwọn èèyàn ẹ fa àwọn ọ̀jọ̀gbọ́n eléyìí ò sọ̀rọ̀ pé a máa fi doctor sí di security eléyìí ò sọ pé a máa fa àwọn medical practitioner a máa fi sí di port gbogbo nǹkan bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ a ní ever mú ẹni tí ò bá ní experience lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ nílùú ká fi sórí oyè gẹ́gẹ́ bíi táwọn èèyàn tó máa mú bíríkìlà ni o ẹ̀dẹ̀ ni kó máa lọ kanlé ẹni tó ń kanlé ẹni kó máa lọ ṣiṣẹ́ gọ́tà ẹjọba òru ìfẹ́ work ṣẹ́rí ìlú tó ń pè ní location 9 àwa ti kúrò ń bẹ̀ ẹ dìbò àwa ti kúrò ń bẹ̀ àmọ́ báyìí máa kúrò bẹ̀ yẹn ó ti ń ṣojú gbogbo wa báyìí ẹ̀yin tẹ́ ń wòye pé kíní yóò ní ṣeé ṣe tẹ́ rò pé Yorùbá ò lọ́nà lọ àsìkò tá a máa rọ́nà lọ láti bẹ̀rẹ̀ yìí o eléyìí ń ṣàsìkò gbọ́n mi àwo rẹ́dì láti báyàn jagun o àmọ́ ẹni tó bá ti kógun wá ó máa bá wa náà ń bẹ̀ bó ṣe wá rẹ̀yìn ọmọ àlè Yorùbá ẹ̀yin tẹ́ wà nù politician tẹ́tí tó tẹ́ mọ̀ pé torí politics ẹ̀ tó bá ti kúrò ẹ̀ ní jẹmọ́ orí yìí ò pé ní olóṣèlú lolóṣèlú máa jẹ́ tí a bá gba òṣèlú sì máa wà máa dìbò oníkálukú yìí máa jáde àmọ́ tó bá bí yín dáa mọ̀ yín o tó bá ti bí yín dáa tí kìíní tẹ́ lérò pé kò ní ṣe tó bá ṣẹlẹ̀ tán tẹ́ bá gbégbá ààbò gbogbo yín lámọ́ o àmọ́ nǹkan tó ń yà mí lẹ́nu ni pé ṣé tí kìíní bá ṣẹlẹ̀ ṣé yìí gọ́fúnà wa ṣe fẹ́ sákò Nàìjíríà ni ṣé yìí House of Representatives wa ṣe fẹ́ sákò Nàìjíríà ni ṣé ìtẹ́ ẹjọ́ lórí tá à ń pè ṣe fẹ́ sákò Nàìjíríà ni ṣé ìtẹ́ ẹjọ́ bá tá à ń bá sọ̀rọ̀ ṣe fẹ́ sákò Nàìjíríà ni nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn o èyí tó tẹ́jẹ́ olóṣèlú tẹ́wàá ń dìkìrì ṣe fẹ́ sákò Nàìjíríà ni níbi kankan tẹ́ ń sá lọ nǹkan tó yẹ kí gbogbo wa ṣe ń sìn ní pé ẹ jẹ́ ká pọwọ́pọ̀ ká gba kínní ṣé báwọn Haúsá ṣe ń gé wa lọ́rùn tó ń pa àwọn ọmọ wa tó ń pa àwọn ìyàwó wa nǹkan tó tọ́ sí wa àárí gbà wọ́n mówó táwa ní nílẹ̀ Yorùbá wọ́n lọ fi ń tùlù wọn ṣe wọ́n wá góòlù wa láti bí almost 40-50 years wọ́n fi ń tú ìlú tí wọ́n ṣe ẹ̀dẹ̀ ní ká dákẹ́ ẹ̀yàn ọmọ kò tó jèrè ẹ̀jẹ̀ ronú mò ń bọ̀ mi tí ì dé màá wá ṣàlàyé fún yín nǹkan tó ń pè ní security expert ní tó máa múlùú wa dùn state kankan nílẹ̀ kóòtù òjìrè state kan ẹ̀yìn kan fìyàn kan state kan báyìí máa pín oníkálukú máa ní pólíìsì ẹ̀ yúnífọ́ọ̀mù yóò dẹ̀ ní papọ̀ láyé ìlú Amẹ́ríkà gangan la máa kọ́pì ìlú táwa ti wà tá a ti ṣiṣẹ́ tó ti train àwa wọ́n train wa bàjẹ́ níbi tí mo wà nǹkan bí ṣe wà mo wà pẹ̀lú Bájínátù nítorí show tí mo ṣe mí bá yọ kí fi wọ̀nyí kẹ́rí àmọ́ ó against law kì í ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ mọ̀ kọ́lọ́pàá fẹ́ lọ arrest yàn kẹ́ yọ ìbọn kẹ́ kọ́ọ̀kì ìbọn ní ìdí ẹ̀ ẹnu náà máa fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ bọ̀ tó bá ti rí pé o fẹ́ lo force náà máa ṣe yọ̀bọ̀n mọ̀ pé ìbọn tẹ́ ń yọ tẹ́ ń ná sáwọn ìpò you under arrest mistakenly ìbọn yẹn ò lè trigger àbọn kò pẹ́ ní ẹlẹ́ni mistakenly wọ́n ti torí common $50 50 naira 200 naira tọ́lọ́pàá máa gbà wọ́n dẹ̀ ń pa ọlọ́kadà nígbà dẹ̀ wo àwọn ọlọ́pàá yìí dáadáa mọ́sí wọn Haúsá àti Yorùbá ni wọ́n wá kó ọpọlọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tẹ́ ẹ wà l'Aso Rock ọkọ̀ ọpọlọ yín sínú garawa gbogbo yín wá rò pé bẹ́ẹ̀ ló ṣe máa rí ẹjọ́ torí Ọlọ́run
ẹ̀yin ọmọ Yorùbá ẹ wálé èmi ń bẹ̀ yín ni o èmi ò bá yín jà o Ààrẹ Almaroof lórúkọ tèmi mò ń bẹ̀ ẹ wálé ẹ jẹ́ àjọ ṣe kíní ilé nǹkan ẹ jẹ́ àfi nǹkan tó dálẹ̀ fún àwọn ọmọ wa ẹ má jẹ́ ká tún bẹ̀rẹ̀ another 100 years mo ti ẹ̀ ń gbọ́ wọn làwọn France tún sọ pé wọ́n fẹ́ colonize wa kò ní dá fún yàrá gbogbo yìí ní France ṣé wọ́n ló kó ẹrú là á fẹ́ wà ní ìyá àwọn ọ̀nà bàbá bàbá tiwa wọ́n gbójú yín lọ nǹkan tí àwọn Aláàfin àwọn Ọ̀ọ̀ni gbogbo àwọn bàbá wa nǹkan tí wọ́n ti ṣe nígbà wáṣẹ̀ ó lẹ́yìn ń lò ẹ wá rí nítorí ẹ ti pé ọpọlọ Yorùbá ó ju ọpọlọ Haúsá àti Ìgbò lọ ẹ wá kó pọ̀ ẹ wá ní ká wà láàrin nígbà tó wá máa di independent Haúsá tó wá gbà nǹkan tí Haúsá ti wá gbà láti 1960 wọn ò dẹ̀ fẹ́ release ẹ̀dẹ̀ ní ká máa lọ ẹyẹ ọmọ Yorùbá ilé ṣe kíni ilé ti yá ire o Ààrẹ Almaroof lórúkọ mi Ìdómògún ni mí ọmọ àfìmọ́ ṣọ̀pá ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin àwo